kí ló dé gan-an kí ló dé gan-an kí ló ń ṣàwọn èèyàn náà kí ló ń ṣàwọn èèyàn kí ló dé wàhálà ti Ìbàdàn tó ṣẹlẹ̀ òun la ṣe ń rún lẹ́nu àti ti Àbújá kódà ti Anambra ò gbẹ̀yìn ẹjọ́ ẹ̀yin lólùfẹ́ mi ṣé lè yóò tó rò fún wa àwọn ìṣẹ̀lẹ̀ aburú tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà yìí àwọn ìṣẹ̀lẹ̀ burúkú tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà látàrí wípé ebi ń pa àwọn èèyàn ṣé kò tí ì tó rò fún wa ṣé kò tó ká wọlé àdúrà ká wọlé àlùà kó ní kálukú máa gbàwẹ̀ àtàdúrà kí Ọlọ́run bá wa ré nǹkan burúkú yìí kó bá wa ré dànù nílùú Nàìjíríà ẹ̀mí tó ń ṣòfò ó ti ń pọ̀ jù látàrí wípé ebi ń pa àwọn èèyàn ìyẹn la ṣì ń rùn lọ́wọ́ ìyẹn la ṣì ń run lọ́wọ́ ìyẹn la ṣì ń jẹ lẹ́nu tí àìtí ìjẹkúná àwọn àfáà kan tó bẹ̀rẹ̀ sí ní jàjẹ̀ ẹ̀sìn àwọn àfáà kan tó bẹ̀rẹ̀ sí ní ja ìjẹ ẹ̀sìn kí ló dé náà ǹjẹ́ o lè fẹ́ jáwọ́ kó nu gbogbo eléyìí ṣé gbogbo yìí tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ṣé kò tí ì tó kí gbogbo wa sowọ́pọ̀ ká di ẹyọ kan àtàfáà o àti kírísítẹ́nì o àti babaláwo o kí gbogbo wa ká sowọ́pọ̀ ká di ẹyọ kan ká bẹ Ọlọ́run kọ́lọ́run bá wa rí gbogbo àjálù burúkú yìí kò ní Nàìjíríà kàkà kí yẹn wáyé ìjà ẹ̀sìn lẹ́yìn àfáà kan tó ń jà níjẹ́ o lè fẹ́ jáwọ́ kó nu gbogbo eléyìí ǹjẹ́ o lè rí babaláwo kan jáde síta kó máa jàjẹ̀ ẹ̀sìn ǹjẹ́ o lè rí àwọn kìrìsìtẹ́nì kan jáde síta kó máa jàjẹ̀ ẹ̀sìn àwa mùsùlùmí yìí náà ni kí ló dé ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin wọ́n ní ọkọ ẹ̀ ọlọ́kadà ni ó ń lọ lórí ọ̀kadà àwọn mọ́tò tó ń kógi àbí tó ń kórìn or something like that wọ́n ló kọ́ aṣọ máàyì dẹ̀ ṣubú látòrí ọ̀kadà ṣíṣubú tó máa ṣubú ẹnu ọkọ̀ tírélà tó ń kógi lọ yìí òun ló ṣubú sí bí yẹn ṣe tẹ̀pa immediately nìyẹn máàyì dẹ̀ fi ọmọ mẹ́rin lẹ̀ fún ìyàwó ẹ̀ ìyàwó yìí bá bẹ̀rẹ̀ sí ní ké gbàjarè olùrànlọ́wọ́ dà kò sólùrànlọ́wọ́ wúmà yìí kéde ọ̀dọ̀ Àgbàlá Gabriel pẹ̀lú ọmọ mẹ́rin Àgbàlá Gabriel yìí gbà tọwọ́ tẹsẹ̀ àwọn àfáà yìí bá tún jáde bọ́n ṣe ń gbà tí Muyideen nìyẹn bọ́n ṣe ń gbà tí Muyideen òun nìyẹn wọ́n tún ti jáde wọ́n tún ti bẹ̀rẹ̀ sí ní bá Àgbàlá Gabriel jà ẹjọ́ kí ni Àgbàlá Gabriel ṣe fún yín gan-an kí ni Àgbàlá Gabriel kí ló ṣe fún yín gan-an kí ló rà lọ́wọ́ yín ṣé wọn kì í ṣoore òun lèèyàn ń ṣoore ni ìgbà tó máa sọ wọ́n níye pépé sí Àgbàlá Gabriel ti gbà láti fi ọmọ yẹn sí skul láti dáyà wọn ní òkòwò kọ́ má gbàgbé yìí pé skul tàgbàlá Gabriel máa fi wọ́n sí o Christian school ni o ó máa sọ ọmọ yẹn di Christian ni ìgbà tẹ́ mọ̀ kó máa sọ ọmọ di Christian kí ló dé tẹ́yìn ò gbà aṣàgbọ́ pé láti Saudi ní àtàwọn other country wọ́n ó ní allocation tó ń fún àwọn Muslim kó máa fi tọ́jú àwọn aláìní àwọn tó kù díẹ̀ káàtó fún ẹni mélòó lẹ pè nínú wọn school wo lẹ̀yin dá sílẹ̀ congregation wo lẹ dá sílẹ̀ tó yẹ pé ẹ ti fi ń help aláìní ẹ kàn gba owó yẹn láti Saudi ẹ dẹ̀ ń ṣe ṣíra sínú àpò àwọn tó lọ ń wá fi àánú sí lójú tó fẹ́ máa help àwọn èèyàn àwọn ilẹ̀ tó máa ń gbógun tì Queen Naomi nìyẹn kò sórúkọ tẹ́ ẹ̀ ti fún tán látàrí wípé ó fẹ́ help àwọn èèyàn náà ni kò sórúkọ tẹ́ ẹ̀ fún tán ẹni olùfẹ́ mi fídíò máa yẹn ló yẹ kí n play fún yín àfáà náà lẹ́ni yẹn tó bá yẹ pé bí gbogbo àfáà ṣe rí nìyẹn tó bá yẹ pé bí gbogbo àfáà ṣe rí nìyẹn wallahi tallahi sọ́mu láìláṣẹ́láwà mo fọlọ́n búra a ò ní rí ìjà ẹ̀sìn ní Naija kò ní sí ìjà ẹ̀sìn kọ́bọ̀ ní Naija tó bá yẹ pé bí àfáà tí mo fẹ́ play voice record ẹ̀ fún yín tó bá yẹ pé bó ṣe bí màá yẹn ṣe rí bí màá yẹn ṣe ń sọ̀rọ̀ ohun tó ń gbénu màá yẹn tó bá yẹ pé bí nǹkan yẹn ṣe ń gbénu gbogbo àwọn àfáà tó kù nìyẹn bí nǹkan yẹn ṣe ń gbénu gbogbo àwọn tó pera wọn ní mùsùlùmí òdodo nìyẹn in fact ìrẹ́pọ̀ máa wà láàrin kìrìsìtẹ́nì àti mùsùlùmí kódà gan àti babaláwo ìrẹ́pọ̀ máa wà láàrin wọn àfáà yìí mi ò mọrúkọ yín àbọ̀jọ̀ kọ́lọ́mbà mi lékún ìmọ̀ yín kọ́lọ́mbà mi ṣe dáadáa fún yín
gbogbo èso tó tara yín jáde kọ́lọ́ máa fọwọ́ bànújẹ́ kan ẹ jọ̀ọ́ kí n tó play voice record àfa yìí ẹ jọ̀ọ́ mo fẹ́ kẹ́ bá mi share fídíò yìí kó go fire dáadáa kí gbogbo àwọn àfa tó kù kọ́wọn náà lè gbọ́ nǹkan tí àfa ẹgbẹ́ wọn sọ káwọn Christian náà lè gbọ́ káwọn náà lè máa mọ̀ pé gbogbo àfa kan ló hate wọn káwọn àfa náà máa tún gbọ́ wípé kò ń ṣe gbogbo àfa ló hate kìrìsẹ́nì ẹ jẹ́ bá mi share fídíò yẹn jọ̀ọ́ kẹ́dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV gbogbo ẹ̀yin tẹ́ subscribe mo dúpẹ́ lọ́wọ́ yín iná ò ní tọwọ́ yín abudintolókun abudintolásà ọwọ́ yín ò ní kọ́sàlẹ̀ àpò gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe náà mo dúpẹ́ lọ́wọ́ yín o but ẹ subscribe báyìí kí gbogbo àlejò máa jẹ ìgbádùn ètò yìí ẹ̀yin náà ẹ ò ní rí un gbé sọnù bí ò ṣe bí ọmọ lágbára Èdùmàrè mo máa play voice àfa ẹ̀ fún yín nísìn fídíò ẹ̀ ló yẹ kí n play but mi ò ní play fídíò ẹ̀ torí copyright èmi máa ń sá fún copyright gan so máa play voice ẹ̀ fún yín ẹ gbọ́ voice àfa yẹn. arábìnrin kan ó lọ síbẹ̀ lọ wá ìrànlọ́wọ́ kí ni tó ṣẹlẹ̀ sóbìnrin náà ni wípé ọkọ rẹ̀ ní accident lẹ́yìn tó mú ẹ̀mí ọkọ rẹ̀ lọ. wa alaikum salam ajá Fatima Fatai Desire kí ni tí ó ṣẹlẹ̀ sárábìnrin náà ni wípé ọkọ rẹ̀ ní accident igi ọkọ̀ tí máa kógi igi kọ́ arákùnrin náà látòrí ọ̀kadà igi kọ́ látòrí ọ̀kadà ìgbà tí ó rí bọ́ abẹ́táyà lórí sí táyà tẹ agbárí rẹ̀ mọ́lẹ̀. arábìnrin yìí sì lọ́mọ mẹ́rin lọ́wọ́ tí ìbá gbàgbé nínú orúkọ ọmọ rẹ̀ ó yẹ kí rántí mẹ́ta àbí méjì mo rántí pé Ibrahim wà nù wọn Abdulmalik òun náà wà nù wọn ìkan jẹ́ Bọ́láńlé ọkùnrin tó sì kẹrin yẹn ìrántí orúkọ rẹ̀ ọlọ́mọ sábà wà ṣàánú àwọn ọmọ náà kó bá wà ṣàánú ìyá wọn kó bá wà dúró tì. kí ni níbo ni mo ń lọ ní wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí arábìnrin yìí sọ wípé wàrà lòun máa tà létí títì òun náà sì ni òun náà ní máa gbélé àwọn ọmọ rẹ̀ lórí ó láwọn ọmọ òun tà àpẹẹrẹ fún wọn tà náà ní àwọn ọkùnrin apá 5,000 àwọn tó jẹ́ obìnrin wọn apá 2,000 Allahu Akbar. so ìgbà tí mo wo program yẹn tí mo wo ní ìdájí ó bà mí nínú jẹ́ gan ó sára mi bákan mo fọ̀rọ̀ náà rọra mi wò mo fi ro ẹbí mi wò wọ́n tó ń gbọ́ mi lẹ́yìn náà wọ́n náà fi rọra rẹ wò kó fi ro ẹbí rẹ wò. so kí ni wọ́n á fẹ́ lò ní pé àwọn tí wọ́n ń pè mí ní tẹ́lifíìn sọ ni wípé abáṣakámọ́ Àgbàlá Gabriel tó ti bẹ̀rẹ̀ ó fẹ́ fọgbọ́n kó àwọn ọmọ yẹn lọ sínú kírísítẹ́nì ni wọ́n ní kí nìdí tẹ́ rí tẹ́ fi sọ bẹ́ẹ̀ wọ́n ní olówó fún àwọn ọmọ wọn sí skul ọ̀fẹ́ yóò wá jẹ́ skul rẹ̀ ṣé mo sì mọ̀ wípé kírísítẹ́nì skul ní skul Àgbàlá Gabriel bóun ni mo ṣe ní brought àwọn ọmọ yẹn up in the Christianity way ẹ̀rí pa mí mo wá rántí òwe Yorùbá tí n bá rúwèé ń pa dáadáa ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ mọ òwe dáadáa lórí Fúlàní lèmi ẹ̀yin ọ̀jọ̀gbọ́n tẹ́ mọ òwe Yorùbá wọn dáadáa ẹ̀yin ó mọ ẹ̀ bá mi ṣàtúnṣe rẹ̀ wọ́n ní ká má jẹun ọ̀tá ọ̀rẹ́ sì kọ̀ kò gbóúnjẹ jáde ọ̀nà ìdá táàbí ní jẹun ọ̀tá ẹ má sì mí gbọ́ ẹ sọ pé ọ̀tá mi ni Àgbàlá Gabriel ò sẹ́mi o wàláì kò sẹ́mi pásítọ̀ Àgbàlá Gabriel kò sẹ́mi kì í sì sọ ọ̀tá mi ọ̀pọ̀lọpọ̀ gbàgán àwọn nǹkan tí máa ń ṣe ni máa ń kí ikú sẹ́ni bó tẹ̀ jẹ́ pé mi ì pé Àgbàlá Gabriel lórí kọ́ lórí àṣìjọ ní ọ̀rọ̀ sọ̀rí àṣìpàdé rí àmọ́ tí n bá rí àwọn prógámù rẹ̀ nígbà mímọ́ rí pé ẹni yìí sẹ́mọ̀tọ́ ọlọ́mọ yẹn ní kálukú sídìí kankan àwọn kan bẹ nídìí ká ṣàánú èèyàn lọ́lọ́run yẹn wọ́n sí àwọn kan bẹ nídìí ká gba àánú fáwọn èèyàn lọ́lọ́run yẹn wọ́n sí báwa ní parọ́ tara wa Ọlọ́run yan pásítọ̀ Àgbàlá Gabriel ní ẹni tí yóò máa gba àánú fún àwọn tó nídìí kátọrẹ fún Ọlọ́run máa lo pásítọ̀ Àgbàlá Gabriel púpọ̀ gẹ́gẹ́ bọ́lá ti máa lo àwọn náà fáwọn kọ̀ọ̀kan brọ́dà wa tó hẹ́pù wájú ni lórí àwọn ọmọ tí wọ́n fẹ́ ṣe WAEC Ọlọ́run bá wa san brọ́dà wa náà lẹ́sàrí àwọn tó jẹ́ níwọ̀n báwọn náà àwọn náà máa ń rí gbà fáwọn èèyàn àmọ́ kò dàbí ti Àgbàlá Gabriel yìí Ọlọ́run dídí ẹ̀bùn Ọlọ́run ni àánú Ọlọ́run Ọlọ́run ṣe fún. ìwọ ni mò ń lọ ọwọ́ mùsùlùmí tí wọ́n bá ń bí ọ wípé ìyìn Islam ò yí ọ dáadáa ni o tí Islam bá yí ọ dáadáa ọmọ wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam ó ní wípé ìwọ mùsùlùmí tí wọ́n bá ń bí wípé mò ń sọ ọ̀rọ̀ Àgbàlá Gabriel ibi tó dáa sí Islam ò yí ọ ni ìṣòkè máa ń kábọ̀ Islam ò yí ọ ni tí Islam bá yí ọ dáadáa ọmọ wípé Ànábì. ẹ lólùfẹ́ mi ṣé ẹ gbọ́ bí àfa yẹn bó ṣe ń yànnà náà yẹn ṣé ẹ gbọ́ bó ṣe ń yànnà náà ẹ̀ ó ní wọ muslim tó bá ń gbọ́ mi tó bá wò pé mò ń sọ́pọ́ọ̀tì Àgbàlá Gabriel ó ní ẹ̀sìn Islam kò yí ẹ dáadáa ni ó ní tí ẹ̀sìn Islam bá yí ẹ dáadáa ni wàá mọ̀ wípé ànábì kọ́ wa wípé
ẹni tá a bá rí tó bá ń ṣe rere ọmọ ìyá wa. Inú mi dùn bí àfáì bó ṣe ń yànnàná ọ̀rọ̀ yìí, ó yànnàná ẹ̀ dáadáa. Tí ẹ bá notice àwọn tó ń ja ìjà ìsìn yìí, ẹ ti máa rí wípé àwọn tí wọn ready àti help ni. Ẹ̀ẹ́dẹ̀ ready àti help nìyẹn, ẹni tó fẹ́ help ẹ tún fẹ́ sọ lẹ́nu. Ẹ ló fẹ́ sọ àwọn ọmọdé Christian. Ìgbà tẹ́ ẹ fẹ́ kó sọ àwọn ọmọdé Christian, kí ló dé tẹ́yìn ò help àwọn ọmọ yẹn? Ṣé bí mùsùlùmí ni wọ́n? Ẹ̀ẹ́dẹ̀ fẹ́ kàn di kìrìsìtẹ́nì. Wáyìí tẹ́yìn ò ṣe kó wọn sọ́dọ̀, kẹ́ẹ̀dẹ̀ máa rán wọn níléèwé, kẹ́ẹ̀dẹ̀ dáyà wọn lókòwò gẹ́gẹ́ bí Àgbàlá Gabriel ṣe ṣe. But ẹ̀yin lè takú ẹ̀ pé ó fẹ́ sọ wọ́n di Christian. Ẹ̀yin ò dẹ̀ lè kó wọn sọ́dọ̀ láti máa ṣètọ́jú wọn. Gbogbo owó tẹ̀ ń gbà láti other country tó ní kẹ́ máa fi ṣe charity organization ní Naija fún àwọn tó bá kù díẹ̀ káàtó fún àwọn aláìní. Ǹjẹ́ ṣe? Ẹ ṣe. Bọ̀ tẹ́ bá wá rẹ́ni tó fẹ́ ṣe, bẹ́ẹ̀ ṣe máa gbé ṣubú, bẹ́ẹ̀ ṣe máa borúkọ ẹ̀jẹ̀, bẹ́ẹ̀ ṣe máa bàjẹ́ láwùjọ, bẹ́ẹ̀ ṣe máa dojú ìjọba ẹ̀ bolẹ̀, òun lẹ máa wá. Níjọ́ wo lẹ́yìn mùsùlùmí fẹ́ ṣe gbogbo eléyìí dà? Àáfàá lẹni tó ń sọ̀rọ̀ yìí o. Ìwà àáfàá tó ń sọ̀rọ̀ yìí mi ò mọ̀ ẹ́, mi ò dẹ̀ mọrúkọ ẹ̀, mi ò dẹ̀ mọ ẹyẹ tó ṣu yín. Àáfàá mo gbàládùá fún yín pé gbogbo nǹkan tẹ́ ẹ bá dáwọ́lé a máa yọrí sí rere. Gbogbo nǹkan tí ọkàn yín bá kọ̀ láìda, Ọlọ́run á bá yín kọ̀ láìda, Ànábì á bá yín kọ̀ láìda. Gbogbo nǹkan tọkàn yín bá fẹ́ ní rere, Ànábì á bá mi gbà fún yín, Ọlọ́run á bá mi gbà fún yín. Gbogbo èso tó tara yín jábọ́, Ọlọ́run ò ní fi pa yín lẹ́kún. Tírú àwọn àfáà báyìí bá pọ̀, kò ní sí nǹkan tó ń jẹ́ ìjà ìsìn. Lẹ́yìn àfáà Akéwùgbà Gold ni mo tún mọ̀ tó tún sọ òtítọ́ ọ̀rọ̀ báyìí. Àfáà yìí tún lẹ́ni èkejì tèmi mọ̀ o, wọ́n lè jù bẹ́ẹ̀ lọ o, but tèmi mọ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí àfáà yìí lẹ́ni èkejì lẹ́yìn àfáà Akéwùgbà Gold. Tá a bá nírú àwọn àfáà báyìí tán bá pọ̀ ní Ìlọrin, tán pọ̀ ní Abẹ́òkúta, tán pọ̀ ní Ìbàdàn, tán pọ̀ ní Ìjẹ̀bú, tán pọ̀ káàkiri bẹ́ẹ̀, ẹ máa rí wípé ẹ̀sìn á rọ gbogbo wa lọ́rùn. Tá a bá ti gbà wípé ẹ̀sìn kan náà ni gbogbo wa ń sìn. Kí l'Àgbàlá Gabriel ṣe fún yín? Ṣé bóore náà ni Naomi ṣe? Ṣé bóun ló ti di bímọ lọ́wọ́ báyìí sìn? Kò sorúkọ tán ti pé wúmà yẹn tó báyìí sìn. Ṣé bóore ló ń ṣe? Mélòó lẹ́yìn ṣe? Mélòó lẹ́yìn ṣe? Afáyídé tún yóò rẹ̀ ó ní olówó pọ̀ nínú Islam gan. Ó ní Islam mélòó tá a gbọ́ tó ń ṣe charity organization báyìí? Àwọn kìrìsìtẹ́nì náà ni wọ́n ń ṣe. Naomi kìrìsìtẹ́nì ni. Ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ní Àbújá inú ṣọ́ọ̀ṣì náà sọ pé wọ́n ti ń pín nǹkan yẹn. Ó ti ṣọ́ pé kìrìsìtẹ́nì náà ni wọ́n. Àgbàlá Gabriel kìrìsìtẹ́nì ni. Èwo lẹ́yìn Muslim ṣe? Gbogbo nǹkan tẹ́ ẹ mọ̀ ní gbogbo ìgbésí ayé yìí ni pé wọ́n fẹ́ sọmọ di Christian, wọ́n fẹ́ sọmọ di Christian. Gbogbo nǹkan táwọn ènìyàn ń rùn sí bí àwọn ọmọ yẹn ò ṣe ní di Christian, òun ló jẹ wọ́n lógún. Ebi ò bá pa wọ́n kú, ìyà ò bá jẹ wọ́n pa kò kàn wọ́n. Ẹ̀yin lólùfẹ́ mi, ẹ jọ̀ọ́ mo bẹ̀ yín lẹ́ẹ̀kan sí, ẹ bá mi share fídíò yìí. Ó wà most important, ẹ jọ̀ọ́. Mo fẹ́ kí both Muslim and Christian kàn jẹ àǹfààní fídíò yìí, kàn gbọ́ nǹkan tí àfáà yìí sọ, ẹ tún gbọ́ síwájú sí. Muhammad sallallahu alaihi wasallam, Ànábì kì í fi ojú fo orí lára ẹnìkankan. Ó jẹ́ mùsùlùmí ni o, kò jẹ́ mùsùlùmí ni o, Ànábì sì dọwọ́ bo gbogbo tó máa ń pè lórí lára ẹlòmíì. Ṣé ti gbọ́? Sọ nídìí eléyìí, Àgbàlá Gabriel ń gbìyànjú gan Ṣé ti gbọ́? nípa ká gba ọrẹ fún aláìní látọ̀dọ̀ àwọn tó ní. So mo kí Àgbàlá Gabriel kù sí ọlọ́mọba wa sanwó lẹ́sàrẹ́. Bàbá kí ẹ̀sìn àwọn èèyàn ń pè mí sí ni pé Àgbàlá Gabriel ó tó ti fẹ́ gba àwọn ọmọ mùsùlùmí o. Ó fẹ́ fi sísítẹ́mù sọ wọ́n di kírísítẹ́nì. Torí wípé àwọn tó kó lọ sọ́dọ̀ rẹ̀ nísìnyí olóhùn kó wọn lọ iléèwé rẹ̀ lọ́fẹ̀ẹ́. Iléèwé rẹ̀ sí ní iléèwé àwọn kírísítẹ́nì ni. Báwo ni wọ́n ṣe ní brought àwọn ọmọ up in a Christian way? Suleiman Abiodun Ojo ẹkùnjọ mẹ́ta. Ṣé ti ń gbọ́? Ẹ ṣeun gan. Gbogbo èèyàn tó wà lórí program yẹn máa bá mi tẹ love and like. Ẹ sì máa bá mi ṣe àbí jollof rice Ghana nílé àwọn ọ̀tá. So òun sì ń padà lọ bẹ̀ẹ́nu. Nígbà tó tọ́ ní ò bá gbóúnjẹ jáde bó lè o ṣe ní jẹun ọ̀tá. Àbí? Arábìnrin yìí ó bímọ 4, ọkùnrin 3, obìnrin 1. Accident sì ṣẹlẹ̀ sọ́kọ rẹ̀, instantly lọ́kọ rẹ̀ kú. Ìgbà tọ́kọ rẹ̀ kú, kò rọ́ọ̀lù rẹ̀ lọ́wọ́ kankan títí tó fi dọ́dọ̀ pásítọ̀ Àgbàlá Gabriel. Àgbàlá Gabriel bí bẹ̀rẹ̀ sí ní gba ẹ̀bùn fún. Ó sì fẹ́ àwọn ọmọ rẹ̀ lọ léèwé lọ́fẹ̀ẹ́. Ṣé gbọ́? Ẹ máa wọ gbogbo àwọn mùsùlùmí
sọ̀rọ̀ náà ní sí o bí mo ṣe ń wo Àgbàlá Gabriel kì í ṣẹnìkan tó lágbọn tí àfa kan bá jáde ní ìpẹ́tọ̀ gbogbo tó lọ́sẹ̀ fọmọ yìí a ní lọ́wọ́ a sì fún wa láì yóò yọ̀ǹda rẹ̀ mo jẹ́rìí àwọn tí wọ́n ní owó wọ́n bẹ́nu mùsùlùmí wọn ò ní sọ̀rọ̀ nísìn àwọn àfa tí wọ́n ní owó kódà àwọn tí àwọn lábáwá fún lówó ká máa fi ṣe gbogbo orúkọ báyìí nídìí wọn kí wọ́n jáde nísìn o owó tí wọ́n ní ká máa fi ṣe dáwà yẹn wọn ò ní jáde nísìn kí wọ́n gbé owó yẹn jáde pẹ́tọ̀ irú tí wọ́n ní ká máa fowó ṣe láti ilẹ̀ lárúbáwá ni ẹ̀yọ́ ọmọ yìí ẹ̀ máa bọ̀ wá. torí àwọn ọmọ yìí ò lọ́bẹ̀ nígbà wọn fẹ́ lọ lè di Christian wọ́n wá àánú lọ́bẹ̀ nígbà tí wọn ò rí oúnjẹ ọ̀rẹ́ jẹ wọ́n jẹ wọn ta. ẹni Christian tí máa wò mí lákẹ́ máa wò pé bí a mọ̀ lò kẹ́ word of ọ̀tá ìpè yín lọ́ta wa o. ó yé wọn. Islam mi ló yé mi débẹ̀ tọ́jú Islam mi òun ló yé mi débẹ̀ kì í ṣe pé tó ta wa òwe ní níbi ń sọ̀rọ̀. tó ní délé yìí tí bàtọ̀ ìbá wa ṣiṣẹ́ yìí tán ó lè wá dọdún mẹ́rin ní káwọn ọmọ ó parí iléèwé báwo ni odidi èèyàn ó ṣe rán èèyàn lọ iléèwé láti kékeré kẹ́yìn wà lábàáyọrí níbẹ̀ tí ń fúnni ní jíjẹ tí ń fúnni ní mímu tó dá ìyá àyàn lóko òwò tó ọmọ wà dàgbà tán tí irú ẹ̀sìn tẹ́ni ìyẹn ń sìn tí ò ní wúrú ọmọ pé ẹ̀sìn rẹ̀ náà ló kọ́ lélẹ̀ yìí. wàláì nínú àwọn tọ́lọ̀nkẹ́ lórílẹ̀‐èdè yìí àwọn àfa ọlọ́nkẹ́ àwọn àfa. ṣé gbọ́. tí kò sí àfa kankan tọ́lọ̀nkẹ́ tó lè gbé responsibility àwọn ọmọ yìí. ṣé gbọ́. ládùúgbò wọn ní wọ́ọ̀dù tẹ arábìnrin belong sí. wọn ò ní ṣe. wọn ò ní ṣe. state tó belong sí ṣé kò ní sí tí wọ́n fi wá lọ ọ̀dọ̀ Àgbàlá Gabriel tó bá wá débẹ̀ tẹ́ bá wá rí wọn ẹ wá yarí nípa fẹ́ gba ọmọ mùsùlùmí tó yẹ kó rí bẹ́ẹ̀ ẹ wá kú lọ́dọ̀ àwọn àfà tí wọ́n jẹ́ àwọn àfà ìlú wọn àwọn àfà kan wá ń bẹ lórílẹ̀‐èdè Nàìjíríà yìí nílẹ̀ Yorùbá yìí tó dájú pé gbogbo owó orúkọ yìí làwọn ń gbà láti ilẹ̀ Lárúbáwá tí wọn ò rí náà rí ti dídé ṣẹlẹ̀ yìí tí wọ́n ń kó fún ẹ ní Saudi pé mùsùlùmí tára bá ní mùsùlùmí tára bá wà nínú nira owó tẹ́lẹ̀ máa fi fún ẹ tẹ́lẹ̀ máa fi rìlíf fún ẹ ó ní ṣé kò sí. ẹ máa wo irú àwọn àfáà ẹni wọn wà kó pamọ́ wọn máa fi gbádùn ayé ara wọn àtìyàwó àtọmọ wọn wọn wà máa lò sẹ̀mí olówó wọn ti gbàgbé pé iṣẹ́ tọ́lọ́hún làwọn lọ lè jẹ́jẹ́ bá àwọn fẹ́ fowó náà ṣe. àbí. wọ́n máa gbádùn ayé ara wọn pẹ̀lú ìyàwó wọn àtàwọn ọmọ wọn wọn kà bọ́ sọ social media lásán wọn kà wọ́n sọ pé ní ẹ̀yin tẹ́ bá ṣe mọ́lúdì ẹ̀ wọ̀ náà ẹ̀yin tẹ́ bá ṣe sàárà òkú ọjọ́ mẹ́ta ẹ̀ wọ̀ náà kàyí májì ẹ̀yin tẹ́ bá ṣe sàárà òkú ọjọ́ méje ẹ̀yin tẹ́ ṣe 41 days ẹ̀ wọ̀ náà kàyí májì. àyẹ̀ráyè mi láti jó ni ló jẹ́ kí n dá sílé yìí. ìbọn lọ́sọ̀ fún ẹ̀ Muhammad sallallahu alaihi wasallam. nínú Al-Qur'an pé la tatawallaw ya ayyuhal ladhina amanu la tatawallaw qawman ghadiba Allahu alaihim qad ya'isu min al-akhirah kama ya'isa al-kuffaru min ashabil qubur. hakika. ọlọ́run sọ fún àdébí kó mo pè é jẹ́ gbólóhùn ọba gbọ́ la tatawallaw qawman ghadiba Allahu alaihim ẹ gbọ́dọ̀ bá àwọn kan ṣe o àwọn tọ́lọ́ wọn bá ti bínú sí ẹ má yẹ wọn lọ́rẹ̀ẹ́ ẹ má pè wọn láàlẹ́ yín ẹ má súnmọ́ wọn qawman ghadiba Allahu alaihim àwọn tọ́lọ́ wọn bá ti bínú lélẹ́rí àwọn ìwo ni àwọn tọ́lọ́ ti bínú lélẹ́rí o qad ya'isu min al-akhirah àwọn tí wọ́n gbàgbé ọ̀run wọn tí wọ́n kàn ṣe tó wù wọn láyé wọn ò kírun wọn ò gbàwẹ̀ wọn ò yọ sàká wọn lówó wọn ò lọ hajj wọn ní wọn lọ́kàn wọn gbọ́ àti wọn ò tẹ̀lé wọn ò gbà fọlọ́wọn ọba wọn ò gbà bá nàbì qad ya'isu min al-akhirah wọ́n ti gbàgbé bọ́ọ̀rùn bẹ́ẹ̀ kama ya'isa al-kuffaru min ashabil qubur gẹ́gẹ́ báwọn kèfèrí ṣe máa gbàgbé òkú wọn sínú sàárè ẹ gbọ́ ni ẹni tí bàbá rẹ̀ kú tí ìyá rẹ̀ kú tí ó ṣàdúrà fún lọ́jọ́ kẹta tí ó ṣàdúrà fún lọ́jọ́ méje tí ó ṣàdúrà fún 41 days ìyá rẹ̀ kú bàbá rẹ̀ kú odidi ọdún kan òun rẹ̀ ti mọ pẹ̀lú àdúrà ọ̀nbẹ nínú àwọn tọ́lọ́wọ́n bá ròyìn pé qawman ghadiba Allahu alaihim àwọn tọ́lọ́wọ́n ti bínú lé lórí. ọ̀nà wo làwọn máa gbà fi rántí òkú ẹni tẹ́lẹ̀ òfin gbàgbé òkú ẹ anábìtì wa yanjú ìyẹn pé irhamu amwatakum bid-du'a'i wash-shadaqa ẹ máa rántí àwọn òkú yín ẹ máa kẹ́ àwọn òkú yín pẹ̀lú àdúrà àti sàárà. káwá pé àwọn èèyàn pé àmọ́ fẹ́ sàdúrà fún yàrá mi wọ́n yà wá bọ̀ wáyà yẹn wá jẹ sàárà ó lè jóúnjẹ ó lè má jóúnjẹ kó jówó lẹ́ fún wọn ó lè má jówó kó jẹ́ mùmí lẹ́ fún wọn. so bid-du'a'i wash-shadaqa náà nu so ká má pẹ́ lórí eléyìí gbogbo àwọn àfáà ti sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn àfáà ti sọ̀rọ̀ lórí ẹ̀ ká bọ́ sórí ọ̀rọ̀ tá à ń sọ ọ̀rọ̀ Àgbàlá Gabriel òwe Yorùbá sọ wípé ká má jẹun ọ̀tá ọ̀rẹ́ sì kọ̀ kò gbóúnjẹ lẹ̀ àwọn ọmọ yìí mùsùlùmí ni wọ́n Ibrahim ń bẹ nínú àwọn ọmọ arábìnrin yìí Abdulmalik ń bẹ nínú àwọn ọmọ arábìnrin yìí Bọ́láńlé ń bẹ ń bẹ òun ló lóko mùsùlùmí ẹlẹ́kẹ̀rẹ́ tí ìsìnkú arẹ́tí orúkọ yẹn ó sì Kamila abáni tó wo fídíò náà ẹ̀dàkùn tó bá arẹ́tí orúkọ mọ̀ ẹ̀dàkùn ẹ̀rẹ́ mi létí orúkọ ọmọ náà. ẹ lólùfẹ́ mi tí n bá ní kí n máa play voice yẹn lọ máa gbà yín lákòókò ẹ dẹ̀ mọ̀ pé èmi ò láìkí máa gba àkókò yín ṣókí báyìí lọ bí oge ọ̀gọ̀gọ̀ báyìí kókó inú ọ̀rọ̀ òun lè máa mú jáde ẹ ti gbọ́ nǹkan tí àfa yìí sọ ẹ lólùfẹ́ mi tó bá yẹ pé nǹkan tí gbogbo àti mùsùlùmí àti kìrìsìtẹ́nì ẹ bá mi jọ́jọ́ ọ̀rọ̀ yìí tó bá yẹ pé nǹkan tí àfa yìí sọ kò dáa ẹ bá mi fi sí abẹ́ comment section tó bá yẹ pé ó dáa ẹ bá mi fi sí abẹ́ comment section
yà inú mi dùn bí àfáàyàn ṣe yànnà lọ́rọ̀ yẹn tí n bá ní kí n máa pílẹ̀ ẹ̀ lọ́bẹ̀ yẹn a ò ní kó mi báyìí gbogbo yẹn lólùfẹ́ mi àti kìrìsẹ́nì inú yín àti mùsùlùmí inú yín àtọmọdé àtàgbàlagbà ẹ jọ̀ọ́ ẹ bá mi lísìn sí nǹkan tá a fà yẹn sọ kí lè rọ ọkàn tí yín ẹ bá mi fi sí abẹ́ comment section tó bá yẹ pé nǹkan tá a fà yẹn sọ ó dáa ẹ bá mi fi sí abẹ́ comment section tó bá yẹ pé nǹkan tó sọ ó kù díẹ̀ káàtó ẹ bá mi fi sí abẹ́ comment section a ò ní rí jù báyìí lọ lórí ọ̀rọ̀ Àgbàlá Gabriel àti àwọn àfáà tó jáde tó bẹ̀rẹ̀ sí ní bàjá tí n bá tún gbọ́ any other information mi máa tún wá mú wá fún yín ẹ̀yin olólùfẹ́ mi ire o.